Abdulhakeem Ọwọ́adé mo ti ṣe wá sí kan kọjá lọ mo náà èèyàn tán call attention ni pé ṣé kìí ṣe bàbá lẹ̀ ń bá wí èmi àìrọ́bà àfin lọ́yọ̀ọ́ bínú bá bẹ́yàn bá ṣe ń tó dùn ní àjọ sọ́njà bá pàdé ni bàbá wa Abdulhakeem ẹlẹ́wọ̀n ẹ̀tù Ọwọ́adé mo ṣàdúrà fún yín Ọlọ́run kó bá mi dúró tì yín Ọlọ́run kó bá mi pẹ̀lú yín mo wá ṣàdúrà fún gbogbo ọmọ Ọ̀yọ́ látòkè délẹ̀ àṣeyọrí ní ọmọ ẹ̀jẹ̀ ti gbogbo wa ṣàdúrà pàtàkì fún ìmáàmù Ọ̀yọ́ tuntun ní tó fa àdúrà yìí mo ti congratulate ìmáàmù pẹ̀ta àwọn kan bẹ gbogbo bí ẹ bá ti rí wọn ibi tí nǹkan ó ti dàrú tí nǹkan tí wàhálà ó ti ṣẹlẹ̀ ní rí kan bọ́ wájú kámẹ́rà ẹ bá ti rí wọn ẹ tó mọ̀ pé wàhálà kan ọ̀tẹ̀ kan bẹ́ẹ̀ àwọn kan bẹ̀ bẹ́ẹ̀ ẹ̀dá kọ́lọ̀ dá wọn nu báwọn ó ṣe lo tiwọn tí wọn èkó ń bẹnu ọ̀tẹ̀ náà ni wọ́n bá lọ ọ̀tẹ̀ làwọn dì láyé wọn ó ti rí tán tí sáà ń sọ wọn yan wọn yan èmi ìsẹni téèyàn ó gbé kọlu ìmáàmù tí ń bẹ ń bẹ ẹ̀tọ́ mi ni tí n bá béèrè fún mi ó dẹ ní mi ò nídìí àwọn fámìlì mi ní aláwọn nídìí ẹ̀ nítorí bá dẹ̀ wọ lọ́run ṣe ànábì náà òun ìní lógun Uhud ọlọ́dẹ fún ní fíktírì lógun Khandak ìmáàmù Ọ̀yọ́ tuntun mo ṣàdúrà ẹ̀mí gígùn mo ṣàdúrà àlàáfíà ara mo ṣàdúrà àfọkànbalẹ̀ ráwà ní wíwé tọ́lá Ọlọ́run ló fi àlùbáríkà sí kódà mi ìbá wà bí ráwà níyẹn bẹ̀ tí wọ́n invite mi kódà mi ìbá wà bí ráwà níyẹn bẹ̀ tí wọ́n invite mi kódà mi ìbá wà bí ráwà níyẹn bẹ̀ tí wọ́n invite mi mo dẹ̀ ti ní lecture méjì mi mo ní lecture kan nítòsí Ọ̀yọ́ marriage mo tún ní wedding mi náà nìbàdàn ní ọ̀la kan náà tó bá jẹ́ pé invite mi ni mi bá smuggle ara mi débẹ̀ but I was not invited mo dẹ̀ mọ̀ páwọn ọ̀tá mi ni wọ́n gáǹgì lọ́tún lọ́sì yìí bí anything bá ṣẹlẹ̀ wọ́n á béèrè pé iv ẹ̀dá tó bá jẹ́ pé invite mi ni mi bá smuggle ara mi débẹ̀ but I was not invited mo dẹ̀ mọ̀ páwọn ọ̀tá mi ni wọ́n gáǹgì lọ́tún lọ́sì yìí bí anything bá ṣẹlẹ̀ wọ́n á béèrè pé iv ẹ̀dá jẹ́ pé invite mi ni mi bá smuggle ara mi débẹ̀ but I was not invited mo dẹ̀ mọ̀ páwọn ọ̀tá mi ni wọ́n gáǹgì lọ́tún lọ́sì yìí bí anything bá ṣẹlẹ̀ wọ́n á béèrè pé iv ẹ̀dá èèyàn lè lérò yìí pé sóhun tó ní iv ni mo ní díẹ̀ ní tìtorí pé alábòsí ti síwájú ọmọ dọ́dọ̀ ìyá ẹ̀ bákan náà mo ṣàdúrà fún àwọn èèyàn pàtàkì méjì tí wọ́n ń bẹ lábẹ́ ìjọba Àbújá bàbá pòfẹ́sọ̀ kan mo forúkọ wọn ṣe sàárà for now wọ́n bá mi sọ̀rọ̀ téèyàn bá ọmọ rẹ̀ sọ lórí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ẹnìkan tó náà di sẹ́kítọ̀ kan mú lábẹ́ ìjọba ní gbogbo Nàìjíríà ń bẹ lẹ́kọ̀ọ́ ń bẹ l'Àbújá ń bẹ ní gbogbo state òun náà bá mi sọ̀rọ̀ òdodo mo dẹ̀ sọ fún wọn pé gbogbo nǹkan ẹ bá ti fẹ́ kàn sọ fún mi Ọlọ́run san gbogbo yín lẹ́san dáadáa. Àmín. Bákan náà mo ṣàdúrà fún bàbá Dr. Awa Ibrahim tí wọ́n ra mọ́tò fún ìmáàmù Ọ̀yọ́ èmi lè ra mọ́tò fún mo ṣàdúrà fún yín o Ọlọ́run ṣàlékún oríire yọ ṣàlékún ìfọ̀kànbalẹ̀ mo ń sọ eléyìí láti fi dúpẹ́ mọ́tò tẹ́ra fún ìmáàmù Ọ̀yọ́ ẹni tí ọba nìkan ní jọ lójú pé tóun náà ó dẹ̀ ní nǹkan báyìí Ọlọ́run ṣe fẹ́mi náà tẹ́yìn náà mọ̀ mi ò jẹ́ bínú orí Ọlọ́run lára ẹnì kankan mi ò jẹ́ bínú orí Ọlọ́run wàláì mi ò jẹ́ bínú ètò Ọlọ́run ṣe fẹ́mi náà ó tó mi gbèrú mo dúpẹ́ lọ́wọ́ yín pẹ̀tí ẹ̀rọnú láti ṣe yẹn thank you very much sir naskurukum wallahu yasurukum adúpẹ́ lọ́wọ́ yín Ọlọ́run bá dúpẹ́ fún Dr. Awa Ibrahim ẹ wá rí gbogbo àwọn tó jẹ́ pé ẹ ní rí wọn lu kan àfikọ́tẹ̀ ọmọ ṣẹlẹ̀ ń bẹ̀ ẹ̀yin nu Ọlọ́run. àkíyèsí ńlá rèé pàtàkì tó ṣe kókó fún ìmáàmù Ọ̀yọ́ tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn báwo lẹ ṣe máa wúyè ìmáàmù tẹ́mọ̀ fún wọn ní tọ́bánì tẹ́wé láwà ní ìmáàmù fún wọn tí a wá ń wá àwọn àgbààgbà fà nílùú Ọ̀yọ́ Aláàfin táwọn wá wọn tì níbẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ bàbá ìmáàmù Ọ̀yọ́ kẹ́ tó jẹ ìmáàmù lé àwọn aráàlú lórí àwọn àǹfààní lẹ́ẹ̀kọ́kọ́ jẹ ìmáàmù lé lórí. lórí ọ̀rọ̀ oyè ìmáàmù tí wọ́n jẹ lọ́yọ̀ ní àná yẹn wà òkú báyìí fún ẹnìbọ̀dì bó ṣe máa gbé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí yóò ti wà lẹ́mìí gbogbo lórí tó bá jẹ́ ọmọ ọkọ̀ Ọ̀yọ́ ṣùgbọ́n sẹ́mà ibì kan náà nìkan kó ti máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí kò lè sọmọ Ọ̀yọ́ kan tó jẹ́ ọmọ ọkọ bóyá àfà bóyá mùsùlùmí tí ó takò tí mo fẹ́ sọ yìí. So nígbà tí mo parí prógámù tí mo lọ lónìí tí mo wá ń wo láìfù bẹ̀ mo wá rí wípé kò sí kankan nú àwọn bàbá wa lọ́yọ̀ọ́ nínú prógámù náà tí wọ́n ń jẹ́ àfàgbà táwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfàgbà náà wà ń bẹ ní abẹ́ wọn léyìí tí kò yẹ kó rí bẹ́ẹ̀. àrísùnmùlátù mọ́mí níbi tí wọ́n ti ń jẹ oyè ìmáàmù lọ́yọ̀ọ́ ẹni tí ó máa jẹ́ nọ́mbà 1 fún gbogbo mùsùlùmí Ọ̀yọ́ fún gbogbo àfà Ọ̀yọ́. àwárí ọmọ ìlú àráwọn àgbààgbà ìlú tí ìmáàmù ọmọ jẹ́ ìmáàmù fún níbi bẹ̀ ó kù díẹ̀ káàtó. àríwá àwọn àbáláwùsàn bẹ́ẹ̀
àrí bàbá olókun mímọ́ àrí bàbá ńlẹ̀ ọlá àrí bàbá aláàdọ́ta àrí bàbá ńsàrùmí tí wọ́n jẹ́ àríkánù sùmùrà tí àwọn àfàgbà ń bẹ lábẹ́ wọn mẹ́ríkàsí àrí bàbá kọ́ládé ń bẹ bóyá mi wà wò dáadáa ni ẹni tó bá rí wọn bẹ olè kọ́mẹ́ntì tó bá sábà pàdé fídíò yìí àrí bàbá ń sọ ìlú ń bẹ tí àwọn mẹ́ríkàsí ńláńlá tí wọ́n bẹ lábẹ́ tiwọn náà so wàhálà sí àwọn àwárí mufti àfàgbà fún gbogbo Ọ̀yọ́ àrí mufti ń bẹ àrí àwọn lisanu lè àhímọ̀ àwọn lisanu lè wùlàmọ́ tí wọ́n gbọ́dọ̀ mọ́ sí bẹ́ẹ̀ tí wọ́n sọ pé wọ́n fẹ́ ṣerú nǹkan báwọn tó jẹ́ tìlú. ó yá lọ́yọ́ Aláàfin ìlú ọlọ́lá ńlá ìlú àmì tó ga tó kọjá ìròrí inú orí ìyá àwọn ìlú nílùú Ọ̀yọ́ o ìtàn Ọ̀yọ́ ga ó kẹnu ọmọ Ọ̀yọ́ gan jọmọ àmì sálọba ṣe wọn lékelèké Ọ̀yọ́ funfun kì í ya ẹlẹ́fun tó wáyé gẹ̀lẹ́dẹ́ jọba fún ìran ìlú Ọ̀yọ́ jọba fún ayé wọn ní Yorùbá lásọgbà ìjìnlẹ̀ èdè kún ẹnu wọn Ọ̀yọ́ nípa àmì tó dọ̀rọ̀ ẹnu ẹ jẹ́ ká lọ lè kí Ọ̀yọ́ wéré o torí Ọ̀yọ́ kọjá ìlú kọjá bùtẹ Ọ̀yọ́ mọ́láfin odò pàṣẹkẹrẹ mọdẹ ẹ̀yin lọ máa ti bá ẹjẹ àrọ Ọ̀yọ́ lé o Ọ̀yọ́ Aláàfin ìlú ọlá ló jẹ́ ẹ bá jẹ́ nǹkan mọ Ọ̀yọ́ àkàndá Ọlọ́run máa ná jẹ. nítorí rẹ̀ ọmọ ọba Àjàsá Ọ̀dàtù ẹni rẹ̀ ọmọ Adéyẹmí ìlú Ọ̀yọ́ Àjọkẹ́ tó ráyé wá ló sọ pé ara tó ń dà pọ̀ rẹpẹtẹ ò fáyé mi dà kan àánú rẹ̀ ò lórí ẹrù rẹ̀ ò tọpẹ́. ara tó ń dà pọ̀ rẹpẹtẹ ò fáyé mi dà kan àánú rẹ̀ ò lórí ẹrù rẹ̀. ara tó ń dà pọ̀ rẹpẹtẹ ara tó ń dà pọ̀ rẹpẹtẹ ò fáyé mi dà kan. Síwájú kíṣẹ́ ò lè ṣe é ṣe ọba tẹnìkan ò torí kò sẹ́ni tá a tò ọba tí ò ní tẹ̀tà aráyé lé láwọn àpá òun ló mọ̀ tán ẹ̀dá kárí alámọ̀ ipò ni àṣẹ rẹ̀ kọjá èèyàn ń fọṣẹ sínú ìwò faṣọ pupa lé orí rẹ̀ fi gbanú bọ́ fẹ́ pàṣẹ kù mọ̀ kó báyà kùnú ló ní lọ sọ bẹ́ẹ̀ kó sẹ́ni kò sí jìtá àjàtà gbọdọ̀ tó máa gbé ọlọ́lọ́ èèyàn ló ń ròyìn àṣẹ ọba wa aṣókè láti di wàláyà àfùkù bá akíní ó gbẹ̀yìn rẹ̀ náà lọ́lọ́run àṣẹ̀dá kú wí bó dára rẹ̀ tán tó ló fa ayé mi dára ire ni ló jẹ́ gbogbo fún mo kò tẹ́tí irun ọba rẹ̀ mo kí ẹgbẹ́ o ṣeun ṣeun. ara tó ń jẹ́ pọ̀ rẹ̀ pẹ̀lú ayé mi dára. tó jẹ́ pé ojú ò lè rí wáyé mi wo ara ọba rẹ̀ wá náà mi wò ni dandan kọ́ ni kí òbí ó dáadé kọ́mọ náà tún jọba kò í sì kí òbí ó lọ́lá kọ́mọ náà ó ṣeré it's unusual kí òbí ó kọ́lé kọ́mọ náà ká àṣà ọmọ tí wọ́n bí sọ̀la tó jí bọ́lá kó máyọ̀ láyọ̀jú bọ́lá ṣe rí òkú yẹrù ọlọ́run ló ń pín fa gbogbo bíbí òpin ọmọ wọn ẹgbọ́n ta ni ó mú sí tálá. lẹ́yìn máa yẹ ti yí ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. واحدا جل عن قدر وعن عدد. يا واحدا جل عن قدر وعن عدد.
أشكو إليك ولا أشكو إلى أحد أشكو إليك ولا أشكو إلى أحد يا كاشف الضر والبلوى مع النقم يا كاشف الضر والبلوى مع النقم يا مالك الفضل والخيرات يا سندي يا مالك الفضل والخيرات يا سندي يا فارج الهم فارج ما بليت به يا فارج الهم فارج ما بليت به ومن سواك بهذا الهم يا فردي ومن سواك بهذا الهم يا فردي Ọlọ́run dákun má tanná àdánwò àti àdákun má tán ti ìbànújẹ́ sọ̀yọ́ Aláàfin látòkè délẹ̀ ọ̀lẹ ni wá ìwọ lálágbára. Ọlọ́run dákun má tanná àdánwò sàtì àdákùn má tán ti ìbànújẹ́ sọ̀yọ́ Aláàfin látòkè délẹ̀ ọ̀lẹ ni wá ìwọ lálágbára. Ejòkéjò tó bá gbọ́ pọ́lẹ̀ mi ó di dandan ó ti gbọ́dọ̀ gbọ́. ẹni rókúrò wá tí ò bá padà ìgbé ẹ̀kọ́ tó sọ nílé wọn. Ọlọ́run dákun má tanná àdánwò àti àdákun má tán ti ìbànújẹ́ sọ̀yọ́ Aláàfin látòkè délẹ̀ ọ̀lẹ ni wá ìwọ lálágbára. ìṣàkóso lẹ́lẹ́jà ìṣẹ̀dá ìrẹ́kúrẹ́ lẹ́lẹ́rọ̀ rẹ̀rọ̀ ẹni rókúrò wá látòkè délẹ̀ ìṣàkóso nìkan Ọlọ́run ṣàwọn. Ọlọ́run dákun má tanná àdánwò àti àdákun má tán ti ìbànújẹ́ sọ̀yọ́ Aláàfin látòkè délẹ̀ ọ̀lẹ ni wá ìwọ lálágbára. bàbá wa Aláàfin Ọ̀yọ́ kábíyèsí o. bàbá wa ikú bàbá yèyé kábíyèsí o. Aláàfin ọ̀hún adé kábíyèsí o. ẹlẹ́wù ẹ̀tù kínní kábíyèsí o. ẹ̀sìn kábíyèsí Aláàfin kábíyèsí ẹ̀sìn o. kábíyèsí lé ayọ̀ bá kalẹ̀ irọ́ ní irọ́ àdàbà àrọ̀bà aṣọ lékeleke kì í dọ̀tí ọwọ́ ọ̀la ọba tó kéré. ọba tí àwí ọba wa ti dé ilé pọ́nbalẹ̀ àní lọ́dọ̀ gbàlejò pọ́nbalẹ̀ àrùn àwa àtàwọn pọ́nbalẹ̀ ká máa ṣòfò ọmọ. yíyẹ ní yẹyẹlé ayọ̀ bàkálẹ̀. Aláàfin ọlọ́dún ló bá fún yín. àdàbà àrọ̀bà eléyìí tẹ́ ẹ ṣe bá wà mùsùlùmí ayọ̀ yìí lè ó tẹ́ ẹ lọ́rùn. kì í ẹ̀yin tẹ́ ẹ tẹ̀sí. bá àtẹ́lẹ̀ lọ́wọ́ máa ṣe òun. ọwọ́ ọ̀la ọba àtòkè rere. mo ti ká láàfin bàbá ìmáàmù mo kí kí n tó kí bàbá ìmáàmù níwọ̀n bá ìṣẹ́jú márùn-ún tó kù ìṣẹ́jú mẹ́wàá wọn fún mi mo ti lo márùn-ún. Hayyakumullah. bàbá wa ìmáàmù àná lọ́yọ̀ọ́ bàbá wa Fadilatu Sheikh Mas'ud Abdulgani Adébáyọ̀ Àjòkìdẹ̀rú ọlọ́run kó má ṣe àyíbá wa kẹ́ wọn. Àmín. bí n bá sọ pé Ọ̀yọ́ ni àfa Ògbómọ̀ṣọ́ ìtumọ̀ rẹ̀ lọ fẹ́ gbọ́ ìtòrí màmá sọ ẹlòmíì ó rò pé àsọdùn ni. bàbá wa ìmáàmù àná lọ́yọ̀ọ́ wọ́n kọ́ èmi ń kéwú direct ni. Hayyakumullah. ní Markaz ní Abíọ́lá mo kéwú wájú wọn tí wọ́n ṣe sáàmù fún mi tán máàkì ẹ̀tọ́ ni mo páàsì. Hayyakumullah.
èyí wá ṣèyún nìkan nínú àwọn àfáà tá a lọ wájú wọn nù lé ń bàbá kò ní kéwú tá a tún tẹ́tíà pé eléyìí ò yé wa ẹtún akọ́ àbọ̀dá tí eléyìí àmọ́ bá ṣe tú ẹ bá wa tú nínú ẹnu tá a lọ máa bá nù lé ní bàbá wa ìmáàmù Ọ̀yọ́ tànáwà kọ́ńtà nígbà tí mo di ìmáàmù l'Ógbómọ̀ṣọ́ èmi àtún máa wá nù lẹ́nu yàrá wọn lémi wọn nìkan á wà tilẹ̀kùn mọ́rí wọn tó máa kọ́ mi ń tíà. Bàbá wa ìmáàmù Ọ̀yọ́ tàná Ọlọ́run mẹ́sàn ìbá wa kẹ́ wọn. Àmín. Allahumma ighfir lahu warhamhu. Àmín. wa'afihi wa'fu anhu. Àmín. wa wassi' madkhalahu. Àmín. wa akrim nuzulahu. Àmín. Allahumma naqqihi min adh-dhunub. Àmín. kama yunqqa thawb al-abyad min ad-danas. Àmín. wa ba'id baynahu wa bayna khatayahu kama ba'adta bayna al-mashriq wal-maghrib. Àmín. bila hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Mo kí wọn. Bàbá wa imam mo kàn bẹ́ẹ̀ sọ ọ̀rọ̀ ṣẹ́jú mẹ́ta tó kù gẹ́gẹ́ bí ẹni tí ó ní experience díẹ̀ jù yín lọ láàyè yìí wọ́n jù mí lọ lọ́jọ́ orí ẹ̀wọ̀n èsẹ̀gbẹ́ mi ṣùgbọ́n èmi èsẹ̀gbẹ́ wọn láàyè yìí. ẹ máa gbọ́ ẹ wá gbọ́ kiri kan èmi jẹ ìmáàmù ní 11/11/2021. Ìjọ títọ̀dọ̀ mi pọ́dún mẹ́rin gẹ́gẹ́ ni wọ́n àpọ́ǹtì àwọn ní 11/11/2025. Torí bẹ́ẹ̀ sí ní ìmáàmù Ọ̀yọ́ ni ìmáàmù Ògbómọ̀ṣọ́. Ọlọ́run ò ní kí ó bàjẹ́. Àmín. Mo wá fẹ́ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí experience náà fún bàbá wa ìmáàmù Ọ̀yọ́. Bàbá ìmáàmù Ọ̀yọ́ ẹgbẹ́ tí mo bá wí dáadáa wà máa ń tẹ́kun ní aliyahu himmata nafusihi. Wà máa ń tẹ́kun ní aliyahu himmata nafusihi. Fakulu lẹ́dí yẹlikahu fi muhabbabu. Fakulu lẹ́dí yẹlikahu fi muhabbabu. Torí pé asiru ala nahaji yàrá nasu gayrahu. Asiru ala nahaji yàrá nasu gayrahu. لكل امرئ فيما يحاول مذهبه. لكل امرئ فيما يحاول مذهبه. وما تكن اليوم همة نفسي. Mo mọ̀ pé tó wà lórí ẹ̀mí ní tí mo mọ̀ dáadáa gẹ́gẹ́ bí alásùnmọ́ tá a jọ jẹ́. Òun ni pé kí ìsìláàmù kó gba Ọ̀yọ́ kan, kí kẹ́sìn wa kó látúnṣe, kẹ́sìn wa kó ga kọ́nà ń lò yìí sábà bí ẹ̀. Mo mọ̀ pé n ti ń bẹ lọ́nà yín nù gẹ́gẹ́ bí àjọsọ wa. وما تكن اليوم همة نفسي. Bọ́lá wá ṣe pé ń tẹ́ ẹ nílẹ̀ mi nìyẹn fàkúlù lẹ́bi yẹn kọ́ fi àwọn ọ̀pẹ. Ọ̀rẹ́ náà gbogbo tí ò ní tẹ́yìn lọ́rùn lẹ́ẹ̀ máa bá pàdé ẹ̀ máa fara dà ní bí èsì bẹ́ẹ̀ kò ní pẹ́. Fàkúlù lẹ́bi yẹn kọ́ fi àmọ́ àbábọ̀. Ọ̀rẹ́ náà gbogbo tí ò ní tẹ́yìn lọ́rùn láyé ni ó máa ṣẹlẹ̀ sí yín láàyè yẹn o. Ẹ máa faradà mẹ́sì ó fi ga o bẹ́ẹ̀ bá faradà mẹ́sì ò ní ga àkọ́kọ́ nù àṣírò àlànà. Àṣírò náà lànà jìyẹ náà ṣùgbọ́n ìrọ̀wọ́. Sáré gbogbo àwọn tá a jọ wà ní sáfù tá a wà yí àtẹ̀yìn náà tẹ́ jọ ìwà yìí ní ìsìn. Ọ̀tọ̀ọ̀tọ̀ níbi tí kálukú ń wò wá àwọn òbí kan náà o. Àṣírò náà lànà jìyẹ náà ṣùgbọ́n ìrọ̀wọ́. Lèkọ́lì mọ̀rìhìn fíìmù yóò há àwílò mọ́tò. Lèkọ́lì mọ̀rìhìn fíìmù yóò wílò mọ́ bá bọ́. Ẹni ní lẹ́yìn kan mọ bí tẹ́ ń lọ. Ẹ dojúkọ bẹ̀ kẹ́ ẹ wo bẹ̀ nìkan. Ẹ má wọ̀ tún, ẹ má wọ̀ sí. Ṣé ẹ rí bẹ́ẹ̀ bá ti ń wo bẹ̀ nìkan lọ́wọ́ ọmọkùnrin? Ṣùgbọ́n tẹ́ ẹ bá ti lè wo bòmí ọlọ́wọ́ kò lẹ́yìn. Lèkọ́ lè mú rí mi máa yọ wílò mọ́ bá bọ́. Orí bẹ́ẹ̀ ọlọ́wọ́ ò ní kò lẹ́yìn yín o. Ẹ dojúkọ bí ẹ lọ kẹ́ ẹ fèsì ẹ̀. Ọba tí máa kún yẹn ò ní fi yín lẹ̀. Tọ́lá bá bá rí bẹ́ẹ̀ ká ṣàdúrà fún màmú ká máa lọ. Sọ pé kò ní dẹ́kun lọ́la. Àbí ọlọ́run. Fún bàbá wa ìmáàmù Ọ̀yọ́ kò ní dẹ́kun lọ́la. Àmín.
lọ́la. Àmì Ọlọ́run kò ní dẹ́kun lọ́la. Àmì kò ní dẹ́kun lọ́la. Àmì gbogbo tó jẹ́ ìdùnnú ní kò ní dẹ́kun lọ́la. Àmì. Ìmọ̀mú Ọ̀yọ́ ayé ò ní mú ẹ. Àmì Ọlọ́run. Ayé ò ní mú ẹ. Àmì. Ọ̀tá oníjèrè tó bá ní okú. Bàbá onítẹ̀gbìn mọ́lẹ̀ kó ṣẹ̀jẹ̀. Omi ayé kò ní gbé ẹ lọ. Kò ní dẹ́kun lọ́la. Àmì. Kò ní dẹ́kun lọ́la. Àmì. Gbogbo tó jẹ́ ìdùnnú ní. Kò ní dẹ́kun lọ́la. Subhana rabbika. Rabbil izzati amma yasifun. Ẹ káàárọ̀, mo kí gbogbo wa pátápátá káàkiri ilẹ̀ Yorùbá. Gbogbo àwọn ọmọ Yorùbá tá wà ní diaspora mo kí wa. Ilé wọn wa kò ní bàjẹ́. Àdúrà wa a máa gbà. Gbogbo àdáwọ́lé wa Ọlọ́run ọba kò ní fi dojú tì wá ire lọ́rọ̀ wa máa já sí. Àmì àṣẹ. Gbogbo bí tó ní kálukú máa wà ó máa jẹ́ ilẹ̀ àánú fún ní kálukú wa. Àmì àṣẹ. A ó kéré oko délé, àwa tá a wà nílé náà bẹ́ẹ̀ ni a rohun rere gbèsè. Àmì àṣẹ. Ọ̀rọ̀ nípa ìlú Ọ̀yọ́ lórí awuyewuye oyè lè mọ́mọ́ àgbà ìlú Ọ̀yọ́. Ẹ rí wípé mo ti ń mú fídíò wa tí ń tó méjì. Àgẹ́gẹ́ bí àdéhùn tí mo ti wá ṣe wípé bí nǹkan bá ṣe ń lọ gbogbo tí bá ń lọ lórí rẹ̀ tí mi bá ti fojú rí báyìí pẹ̀lú ògo tọ́lọ́run bá ní màmá mú wá fún wa ni máa fi pariwo fún wa pé ká subscribe. Tá a bá ti subscribe tá a tẹ notification button ká fọkàn balẹ̀ ní kété táwọn ètò bá ti ń jáde àwọn nǹkan kan ń jáde lórí rẹ̀ ẹni ìgbọ̀n tó bá jẹ́ ìjọba ìgbé wa fún wa èèyàn wà ní dààmú. Fídíò tẹ́ ń wò yìí gangan ẹ jẹ́ ká wò sàlẹ̀ pátápátá lọ́wọ́ tó àìtí àkọ́ subscribe sí SUBSYBE ẹ jẹ́ kára fi ká tẹ̀ lórí yóò padà dà yóò wà di subscribed SUBSYBED yóò wá gbé aago sẹ́gbẹ̀ẹ́ D yẹn ẹ fọwọ́ ti aago yẹn padà dà yóò dàgó 3 yóò wá tó wá látòkè wá ìsàlẹ̀ lọ́wọ́ ọ̀tún fóònù yín àbíkó jọ̀wọ́ sí ẹ̀tẹ̀ tó àlókè pátápátá tí wọ́n kúnnú rẹ̀ ní dúdú tàbí funfun ibi fóònù mi wọ́n kọ AWL sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ òun gangan ní kẹtẹ̀ ẹ ti subscribe nìyẹn ẹ ti tẹ notification nìyẹn notification yẹn ní ìtanilólóńgó ní kí táwọn fọ́nrán wa bá ti ń jáde ìtanilólóńgó tẹ́ ti tẹ subscribe tẹ́ ti tẹ yẹn yóò máa jẹ́ kó wá sọ́dọ̀ yín straight ẹ̀ ní máa wá kẹ́ ẹ̀ tó máa rí bó ṣe 3 ni bó ṣe yọ̀ọ̀kan ni yóò tó tẹ̀lé ra wọn báyìí ní ó wá sọ́dọ̀ yín ẹ ṣe gan ẹ jẹ́ ká subscribe. Ẹ rí wípé ayẹyẹ oyè lèmọ́mù àgbà ìlú Ọ̀yọ́ ẹ rí pé kìí ṣayẹyẹ kékeré ayẹyẹ ńláńlá ni tó wá dàbí ẹni wípé òǹgbẹ lèmọ́mù yẹn ti ń gbẹ̀lú Ọ̀yọ́ tipẹ́ òǹgbẹ lèmọ́mù àgbà ìlú Ọ̀yọ́ tí wọ́n ló gbéṣẹ̀ lẹ́yìn tí bàbá wa ọba Lámídì Adéyẹmí kọ́lọ́nkọ́ fọ̀rún kẹ́ bàbá tí bàbá ti gbéṣẹ̀ wọ́n lẹ́yìn ìgbà ẹni lèmọ́mù àgbà ìlú Ọ̀yọ́ náà gbéṣẹ̀ wọ́n wá ní láìsípọ̀ bàbá wà lórí àpèrè lèmọ́mù mi ò lè jẹ pé ọba ni ó fi lèmọ́mù mi jẹ ọwọ́ ajẹ́ ti gbogbo ìlú Ọ̀yọ́ lápapọ̀ àtàgbègbè rẹ̀ wọ́n wá ń retí ọba titun wọ́n ń retí lèmọ́mù àgbà titun ó di méjì ẹ wá rí i pé wọ́n ní à ń lògbà yìí lọ fá oṣù kínní oṣù mẹ́fà ọdún kan ọdún kàbọ̀ ń lọ bí ọdún méjì ń lọ bí ọdún méjì wá tó di wípé ọba mi jẹ ọba mi tó wá jẹ yìí ó yẹ bàbá yìí bàbá wa Aláàfin tìlú Ọ̀yọ́ ikú bàbá yèyé bàbá wa Akeem Ọwọ́adé ẹlẹ́wù ẹ̀tù mo sí fìlà forí adé bàbá kádé ọpẹ́ lórí kí bàtà kó pẹ́ lẹ́sẹ̀ kírùkẹ̀rẹ̀ ọpẹ́ lọ́wọ́ ọ̀dọ̀ kẹ́ni káwọn ẹ̀ṣọ́ bá kàn jẹ kó pẹ́ ìlú Ọ̀yọ́ àtàgbègbè rẹ̀ ò ní bàjẹ́ ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ orílẹ̀-èdè tàwa yìí ò ní dàrú àmì àṣẹ. làwọn aláàfáà wa lọ bá bàbá wa Aláàfin tìlú Ọ̀yọ́ ní à ń lọ bá wọn wípé kò fáwọn nílé mọ́mù mi tuntun ẹ rí i pé mo ti gbé fídíò rẹ̀ jáde sẹ́yìn tí bàbá wa ń ṣàlàyé fún wọn wípé lè mọ́mù tayọ tí yọ kàn kọ́ bá kù tí yọ kàn mú kan jáde o torí ibi tí ọ̀rọ̀
ẹ̀sìn Islam ń lọ pẹ̀lú ọ̀rọ̀ lèmọ́mù yìí nílẹ̀ Yorùbá ó gbà kíyèsí ó gbà fura sí bí pìtìpìtì ṣe ń ṣẹlẹ̀ gbàsgbòs tí ń ṣẹlẹ̀ ńlú Ògbómọ̀ṣọ́ mo pé ni bàbá rò wípé kíní yìí táwọn tí wọn kàn mú kan jáde ẹni a o kọ́ máa jẹ́ pé ní tí ó gbé lú Ọ̀yọ́ jáde nìyẹn o kọ́ máa jẹ́ pé ní tí ọmọ á gbé òun jáde tí ọmọ yẹ̀yí òun ìwọ́n lọ gbé jáde kò ní sùúrù pàápàá jùlọ òun ò fẹ́ tí ó tàbùkù lú Ọ̀yọ́ àtàgbègbè rẹ̀ tí kò ń ṣe sùúrù wọ́n ń pòyì ọ̀dọ̀ bàbá lóòrèkóòrè kó a tó di wípé wọ́n wá mú ìmáàmù tuntun kan jáde ìmáàmù bàbá wa Bilal ní ọ̀rẹ́ tí orúkọ wọn tó kù mọ́ so wọ́n mú wọn jáde àwọn ni wọ́n wá yàn gẹ́gẹ́ bí lèmọ́mù àgbà ìlú Ọ̀yọ́ ẹ̀dẹ̀ rí i pé ayẹyẹ náà wọ́n lọ kọjá bẹ́ẹ̀ kì í ṣe ayẹyẹ kékeré ni kì í ṣe ayẹyẹ kékeré kì í ṣe ayẹyẹ kékeré nísìn wọ́n ti jọba nílùú Ọ̀yọ́ bàbá wa Akeem Ọwọ́adé Ẹlẹ́wù Ẹ̀tù wọ́n ti jẹ lèmọ́mù àgbà míì nílùú Ọ̀yọ́ ìmáàmù Bilal wọ́n ní láti lé bóyá kí ó gbèrú àbí nǹkan kan bí n bá ṣe mistake báyìí ṣe mistake tọ̀ ẹ dáríjì mí ẹ̀yin Ọ̀yọ́ wọ́n ti joyè láìpẹ́ lójijì fìrì ńlá rí fọ́nrán kan ń ta tí fọ́nrán fi yé wa wípé lèmọ́mù tí wọ́n jẹ yìí ṣe lèmọ́mù o pé ó kù díẹ̀ káàtó ó kù díẹ̀ káàtó wípé lèmọ́mù yìí kí wọ́n wò dáadáa níbi tí wọ́n ti wé láwàní rẹ̀ pé àáfàá ìlú Ọ̀yọ́ tó jáwọn àáfàá ńlá mélòó ńlọ wà níjókòó pé kí wọ́n ṣàgbéyẹ̀wò rẹ̀ ní àáfàá yìí wá jáde náà ń sọ jáde náà ń dárúkọ àwọn àáfàá náà ń dárúkọ àwọn àáfàá náà ń dárúkọ àwọn àáfàá náà pété àwọn àáfàá tó di Ọ̀yọ́ mú nìyẹn pé gbogbo oyè tí àwọn bá fẹ́ jẹ lórí ẹ̀sìn Islam tó gbèlú Ọ̀yọ́ dání àwọn àáfàá yìí gbọ́dọ̀ wà ń jókòó pé àwọn àáfàá yìí gbọ́dọ̀ wà ní jókòó ní ó fi hàn wípé ẹni yẹn jẹ oyè olóyè jẹ ṣùgbọ́n láìsí àwọn àáfàá yìí ní jókòó kò rọrùn láìsí àwọn àáfàá yìí ní jókòó kò rọrùn wọ́n fẹ́ kẹ́ ẹ tẹ̀lé mi ká lọ gẹ́gẹ́ bí ẹ ti mọ ètò tèmi yìí tù sí nísàlẹ̀ kòkò ni yìí tù yẹ́bẹ́yẹ́bẹ́ pàápàá jùlọ bí tá à ń lọ gangan fọ́nrán kan jáde ń sìn yìí sẹ́ pé ìgbà tí n bá tọ̀ báyìí kò lè yé yín ẹni ọba wa bẹ́ síwájú tó lọ tó bẹ́ síwájú tó bẹ́ sẹ́yìn ọ̀dẹ̀ pé ìyẹn kan wòran lásán ni kò lè mọ̀ túmọ̀ fi fídíò yìí kò lè mọ̀ túmọ̀ rẹ̀ mo fẹ́ kẹ́ ẹ tẹ̀lé mi ká lọ ẹ jẹ́ ká kọ́ wo ayẹyẹ òun gangan ẹ jẹ́ ká wo ayẹyẹ yẹn ǹjẹ́ àwọn àfáà tí wọ́n ń sọ yìí wà ń bẹ̀ àbí wọn ò sí ń bẹ̀ ẹ tẹ̀lé mi ká lọ. Ara máa bẹ lórí ayékejì. Ó yá lọ́yọ́ Aláàfin ìlú ọlọ́lá ńlá ìlú àmì tó ga tó kọjá ìròrí inú orí ìyá àwọn ìlú nílùú Ọ̀yọ́ o ìtàn Ọ̀yọ́ ga ó kẹnu ọmọ Ọ̀yọ́ gan jọmọ àmì sálọba ṣe wọn lékelèké Ọ̀yọ́ funfun kì í ya ẹlẹ́fun tó wáyé gẹ̀lẹ́dẹ́ jọba fún ìran ìlú Ọ̀yọ́ jọba fún ayé wọn ní Yorùbá lásọgbà yìí ìjìnlẹ̀ èdè kún ẹnu wọn Ọ̀yọ́ nípa àmì tó dọ̀rọ̀ ẹnu ẹ jẹ́ ká lọ lè kí Ọ̀yọ́ wéré o torí Ọ̀yọ́ kọjá ìlú kọjá bùtẹ́ Ọ̀yọ́ mọ́láfin odò pàṣẹkẹrẹ mọdẹ ẹ̀yin lọmọ Àtìbà ẹjẹ àrọ Ọ̀yọ́ lé o Ọ̀yọ́ Aláàfin ìlú ọlá ló jẹ́ ẹ bá jẹ́ nǹkan mọ Ọ̀yọ́ àkàndá Ọlọ́run máa ná jẹ́. nítorí rẹ̀ ọmọ ọba Àjàsá Ọ̀dàtù ẹni rẹ̀ ọmọ Adéyẹmí ìlú Ọ̀yọ́ Àjọkẹ́ tó ráyé wá ló sọ pé ara tó ń dà pọ̀ rẹpẹtẹ ò fáyé mi dà kan àánú rẹ̀ ò lórí ẹrù rẹ̀ ò tọpẹ́. ara tó ń dà pọ̀ rẹpẹtẹ ò fáyé mi dà kan àánú rẹ̀ ò lórí ẹrù rẹ̀. ara tó ń dà pọ̀ rẹpẹtẹ ara tó ń dà pọ̀ rẹpẹtẹ ò fáyé mi dà kan àánú rẹ̀ ò dúró rí.
iṣẹ́ ò lè ṣe é ṣe ọba tẹnìkan ò torí kò sẹ́ni tá a tó ọba tí ò ní tẹ̀tà aráyé lé láwọn àpá òun ló mọ̀ tán ẹ̀dá kárí alámọ̀ ipò ni àṣẹ rẹ̀ kọjá èèyàn ń fọṣẹ sínú ìwò faṣọ pupa lé orí rẹ̀ fi gbanú bá fẹ́ pàṣẹ kù mọ́ kó báyà kùnú lónìí lọ sọ bẹ́ẹ̀ kó sẹ́ni kò sí jìtá àjàtà gbọdọ̀ tó máa gbé ọ lọ́lọ́ èèyàn ló ń ròyìn àṣẹ ọba wa aṣókè láti di wàláyà àfùkù bá akíní ó gbẹ̀yìn rẹ̀ náà lọ́lọ́run àṣẹ̀dá kú wí bó dára rẹ̀ tán tó ló fa ayé mi dára ire ni ló jẹ́ ń gbógo fún mo kò tẹ́dí irú ọba rẹ̀ mo kí ẹgbẹ́ ó ṣeun ṣeun. ara tó ń jẹ́ pọ̀rẹ́ pẹ̀lú ayé mi dáńtọ́. tó jẹ́ pé ojú ò lè rí wáyé mi wo ara ọba rẹ̀ wá náà mi wò ní dandan kọ́ ni kí òbí ó dáde kọ́mọ náà tún jọba kò í sì kí òbí ó lọ́la kọ́mọ náà ó ṣeré it's unusual kí òbí ó kọ́lé kọ́mọ náà ká àṣà ọmọ tí wọ́n bí sọ̀la tó jí bọ́lá kó máyọ̀ láyọ̀jú bọ́lá ṣe rí òkú yẹrù ọlọ́run ló ń pin fa gbogbo bíbí òpin ọmọ wọn ẹgbọ́n ta ni òun sí tálá. mo rò pé a ti wo fídíò yẹn mo rò pé a ti wò ẹ̀yin tẹ́ ẹ dáwọn àáfà ńláńlá mọ̀ nílùú Ọ̀yọ́ ẹ wò dáadáa then wọ́n wá tún fi ń yé wa wípé àwọn àáfà tó jẹ́ àáfà ìlú kejì àwọn àáfà ìlú kejì gẹ́gẹ́ bí ìmáàmù bá ń pè àwọn àáfà láti Ìbàdàn àáfà láti Ìlọrin àáfà láti Ògbómọ̀ṣọ́ àáfà láti wá àáfà lẹ́yìn ńlọ́wọ́ à ń bẹ̀ ẹwà rí yẹn sí báyìí àáfà yẹn tí wọ́n ń sọ̀rọ̀ wọ́n fi ń yé wa wípé ẹni tó jẹ́ mufti ìlú Ọ̀yọ́ gangan pé kó wá jókòó ńbẹ̀ pé kí ló dé mo wá fẹ́ kẹ́ tẹ̀lé mi ká lọ fọ́nrán mufti Ọ̀yọ́ kí ni àníyàn ti bàbá yìí gangan ibi tá à ń lọ àìdébẹ̀ o ṣùgbọ́n tá a bá tọ̀ báyìí ọ̀rọ̀ fídíò tá à ń gbé bọ̀ wáyìí kò ní yé yín rárá pàápàá jùlọ àwọn tí ó ti gbọ́ sí rárá kò ní yé wọn rárá. ṣé ní bàbá mufti dùn sí àbí kò dùn sí ṣé wọ́n pè wọ́n sí àbí wọ́n pè wọ́n sí ẹ wá tẹ̀lé mi kẹ́jẹ́kẹ́jẹ́ ẹ tẹ̀lé mi kẹ́jẹ́kẹ́jẹ́ ẹ jẹ́ ká wá wo fọ́nrán bàbá mufti gangan ǹjẹ́ bàbá yìí wá ń jókòó àbí wọn ò sí ń jókòó ǹjẹ́ wọ́n jẹ́ wọn gbọ́ àbí wọn ò jẹ́ kí wọ́n gbọ́ ṣé wọ́n ṣàbòsí bàbá yìí bí wọ́n ṣàbòsí rẹ̀ ẹ tẹ̀lé mi ká lọ ẹ jẹ́ ká gbọ́ lẹ́nu bàbá mufti ìlú Ọ̀yọ́. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillah wa salatu wa salam ala rasulillah amma ba'd. Ayyuhal ikhwan fi din, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Lórí ọ̀rọ̀ oyè ìmáàmù tí wọ́n jẹ lọ́yọ̀ ní àná yẹn wà okùn báyìí fún ẹnìbọ̀dì bó ṣe máa gbé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí yóò ti wà lẹ́mìí gbogbo lóríire tó bá jẹ́ ọmọ ọkọ̀ Ọ̀yọ́ ṣùgbọ́n sẹ́mọ̀ ibì kan náà nìkan kó ti máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí kò lè sọmọ Ọ̀yọ́ kan tó jẹ́ ọmọ ọkọ bóyá àfà bóyá mùsùlùmí tí ó takùn tí mo fẹ́ sọ yìí. So nígbà tí mo parí prógámù tí mo lọ lónìí tí mo wá ń wo láìfù bẹ̀ mo wá rí wípé kò sí kankan nínú àwọn bàbá wa lọ́yọ̀ọ́ nínú prógámù náà tí wọ́n ń jẹ́ àfàgbà táwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfàgbà náà wà ń bẹ ní abẹ́ wọn léyìí tí kò yẹ kó rí bẹ́ẹ̀. àrísùn látùn mọ́mí níbi tí wọ́n ti ń jẹ oyè ìmáàmù lọ́yọ̀ọ́ ẹni tí ó máa jẹ́ nọ́mbà 1 fún gbogbo mùsùlùmí Ọ̀yọ́ fún gbogbo àfà Ọ̀yọ́. àwárí ọmọ ìlú àráwọn àgbààgbà ìlú tí ìmáàmù ọmọ jẹ́ ìmáàmù fún níbi bẹ̀ ó kù díẹ̀ káàtó. àríwá àwọn àbáláwùsàn ń bẹ àrí bàbá olókùn mímọ́ àrí bàbá ńlẹ̀ ọlá àrí bàbá aláàdọ́ta àrí bàbá ń sàrùmí tí wọ́n jẹ́ àríkánù sùmùrà tí àwọn àfàgbà ń bẹ lábẹ́ wọn. mọ́ríkà sí àrí bàbá kọ́ládé ń bẹ bóyá mi wà wò dáadáa ni ẹni tó bá rí wọn bẹ olè kọ́mẹ́ntì tó bá sábà pàdé fídíò yìí àrí bàbá ń sọ ìlú ń bẹ tí àwọn mọ̀ríkà sí ńláńlá tí wọ́n bẹ lábẹ́ tiwọn náà. So wàlá sí àwọn àwárí mufti àfàgbà fún gbogbo Ọ̀yọ́ àrí mufti ń bẹ àrí àwọn lisanu lè àhímọ̀ àwọn lisanu lè wùlàmọ́ yìí tí wọ́n gbọ́dọ̀ mọ́ sí bẹ́ẹ̀ tí wọ́n sọ pé wọ́n fẹ́ ṣerú nǹkan báwọn tó jẹ́ tìlú no ẹ lè fẹ́ ṣe prógámù ti iyin tó bá jẹ́ personality kódà mọ́mù tá a jẹ wọ́n lè fẹ́ ṣe prógámù wọn personality. So àmọ́ oyè mọ́mù wọ́n fẹ́ jẹ́ àwárí gbogbo àwọn tí mo kà ká mẹ́wọ̀n ó kù díẹ̀ káàtó ó yẹpẹrẹ Ọ̀yọ́ ó yẹpẹrẹ àwọn àfáà lọ́yọ́ ó yẹpẹrẹ gbogbo mùsùlùmí Ọ̀yọ́ gbogbo àwọn tí mo kà kalẹ̀ wọn àgáwájú àwọn ni wọ́n ní àgáwájú róòwájú àwọn ni wọ́n ní àwọn lónílé tí wọ́n mọ̀ gbàlejò lálejò. àwa ará Ìbàdàn
ará lọrin ará Òṣogbo lọ́yọ̀ níbi coronation sífù ìmọ̀ọ́mọ́ Ọ̀yọ́ wọn pé o ṣé Òṣogbo ni mọ́mù ti lọ́mọ sí mọ́mù fún wọn bẹ́ẹ̀ àbógbómọ̀ṣọ́ àbí Ìbàdàn àbí ṣé sífù ìmọ̀ọ́mọ́ Ọjà nìkan Central Mosque Ọjà nìkan ni wọ́n jẹ pé sógán kankan kíjímọ̀ kásì máa lọlé wọn. Ọ̀yọ́ tó dá sí pé bóyá ládùúgbò tí kálukú wà so bàbá Kọ́ládé wọ́n ní tí wọ́n ṣàkóso tó pọ̀ bàbá Láwùsàn wọ́n ní tí wọ́n ṣàkóso tó pọ̀ gbogbo àwọn àfàgbà bàbá ńlọ lábẹ́ bẹ́ẹ̀ lọ́ba wọn Mufti wọ́n ní tí wọ́n ṣàkóso tó pọ̀ ṣé tí nǹkan kan bá kàn ní nǹkan dáadáa tó bùkátà sí kí ìmáàmù lú wà ń bẹ̀ ṣé wọn ò ní lọ bẹ̀ tí wọ́n ti wá rí báwo ni ẹ ṣe wá ṣe irú prógámù bá láti ẹ fẹ́ dojú Ọ̀yọ́ dé nùbà ìfẹ́ dojú Ọ̀yọ́ dé ìyẹpẹrẹ lú ìfàbùkù kan lú ẹni tó bá sì ní wọ́n bàbùkù kan lú wọn bàbùkù kan ọmọ àlebẹnu lẹ́yìn bàbá wa Ìmáàmù Dáúdù Ìgíogun tí mo rí microphone lọ́wọ́ wọn bóyá wọn ni wọ́n ṣe MC ní mímọ̀ bọ̀ inú prógámù yẹn bí mi débi pé n lè wo kí ni táwọn dì mú níbẹ̀ torí pé ọmọ Ọ̀yọ́ kan kò wá tá àsárà lẹ́yìn bàbá wa Ìmáàmù Dáúdù Ìgíogun kò dára kódà ìmáàmù ọ̀gbọ́dọ̀ máa ṣe nǹkan tó jẹ́ personality nǹkan kí wọ́n máa rí àwọn ìmáàmù àwọn àfàgbàlú níbẹ̀ tí wọ́n ṣe ìmáàmù lé lórí àbí ṣé Ìbàdàn ni wọ́n ti lọ máa pàṣẹ s'Ógbómọ̀ṣọ́ ni àbóṣogbo ẹ̀rákùnrin mẹ́sẹ̀jì mi yìí kìí ṣe sí àwọn àfọ́yọ́ nìkan o bàbá wa Aláàfin náà nínú ọ̀rọ̀ yìí yes torí páwọn ní nọ́mbà 1 wa kò dá báwọn ọ̀rọ̀ tí mo sọ yìí ọmọ àlè Ọ̀yọ́ nìkan ní ọ̀sọ̀ ìgbìn sọ́dà because wọ́n ṣe báyìí níjó ní bàbá wa Ìmáàmù Ọ̀fà wọn wá síbẹ̀ àárí àfa àlú kankan níbẹ̀ yàtọ̀ sí bàbá wa Ìmáàmù Dáúdù Ìgíogun kọ̀yọ́ bọ́mọ rí bẹ́ẹ̀ o ìtẹ́ ojú Ọ̀yọ́ mẹ́lẹ̀ ni o ìtẹ́ ojú ẹsẹ̀ àtúnṣe rẹ̀ bọ́yá kẹ because tẹ wá fẹ́ kí kíní òun bàbá wa Ìmáàmù ọlọ́wọ́ jẹ́ mi yógún o ẹ̀tún kíní ìwúyẹ̀ ṣe o ẹ̀túnṣe ni because kò sọmọ Ọ̀yọ́ nǹkan tó tọ́gbọ́ lọ faramọ́ tẹ́ sí lánàá gbogbo ẹ̀yin tẹ́ bá jẹ́ kọmitì ètò tẹ́ gbé kalẹ̀ lánàá kò dá rárá ẹ yẹpẹrẹ ọmọ Ọ̀yọ́ púpọ̀ ẹ yẹpẹrẹ ìsìlámù lọ́yọ̀ ẹ yẹpẹrẹ àwọn àfọ Ọ̀yọ́ ẹ yẹpẹrẹ àwọn ọ̀dọ́ Ọ̀yọ́ kódà ẹ yẹpẹrẹ òní Ọ̀yọ́ ẹ tó wá yẹpẹrẹ ọ̀la Ọ̀yọ́ tẹ́ bá ṣàtúnṣe tẹ́ sí wa salamu alaikum. mo pa ti wo fídíò yẹn náà báyìí sí ẹ wá jẹ́ ká bọ́ sójú ètò ṣẹlẹ̀ tí ọba wù àwọn tá a wò síwájú yìí kò lè mọ̀ tó mọ èyí tí à ń gbé bọ̀ yìí mo fi ní pé ká má fò nísìnyìí kájọ gbé yẹ̀wò dáadáa àáfàá kan tó wá jáde wọ́n lóye tí wọ́n jẹ yẹn o wọ́n tuntun láwà níwé bí wọ́n ṣe fi ń yé wa ń sìn yìí wọn ò tí ì jẹ lèmọ́mù nílùú Ọ̀yọ́ wọ́n ì jẹ lèmọ́mù àgbà nílùú Ọ̀yọ́ pé láti jẹ lèmọ́mù àgbà o wọ́n ó tún láwà nímì ìwé pé léyìí tí wọ́n ṣe yìí ó bu ìlú Ọ̀yọ́ kù wọ́n sì tàbùkù ìlú Ọ̀yọ́ ni pé bò ní ẹ ṣe lè máa ṣe ayẹyẹ tó tóbi tó kàǹkà tó bẹ́yẹn tí ò ní sáwọn àfáà ńláńlá nílùú Ọ̀yọ́ ń bẹ tí ò ní sí àwọn àfáà ńláńlá tó dìlú Ọ̀yọ́ mú tí ò ní sí bẹ́ẹ̀ pé gbòó láwà fìrú yẹn sí ṣé tí ìmáàmù bá wá fẹ́ ṣe nǹkan kan láàrin ìlú sáwọn tí ó wá láti ìlú òkèèrè yẹn àwọn afáàtọ̀ láti ìlú òkèèrè yẹn tí ẹ̀nà ọmọ ọba ṣe papọ̀ nínú ìlú àwọn ìwo ni ó tò sẹ́yìn lèmọ́mù àgbà nílùú Ọ̀yọ́ tí ó sòlẹ́ tí ó tò sẹ́yìn wọn làfáà kan tún wá jáde làwọn náà tún sọ ọkàn wọn jáde ṣùgbọ́n ká lè gbọ́ lágbọ́yé ẹjẹ́ á tẹ̀síwájú ká gbọ́dọ̀ lẹ́nu àfáà tó sọ̀rọ̀ gangan. níbi táwọn èèyàn dorí ètò tẹ́ dorí ẹ̀kọ́ dèdè láyé lónìí. tí wọ́n bá fẹ́ wá pẹ́ lágbẹ́dá ó ní ìpè àdéhùn lọ́dọ̀ wọ́n wá síbi ó búùdù àbòsí. Bàtìrì kò dáná wàlúwà fáwọn ṣàṣàjà tó wàlúmọ́kìrù àkìlù. Wàdìmọ́kìrù ẹni bá mèrèpé dáadáa tó mèrèpé dáadáa akílù làákọ́ ọjà. Wàlúmọ́kìrù àkìlù. Bọ́ọ̀lù ẹ̀mọ̀ pé wọ́n ta gáàsì
mètè dáadáa tó lè ta kanrú tó bá mọ̀ ká dàrú dáadáa tó mètè tí ì ta kanrú akínú olóògbé olóńlá káyọ̀. wọ́n lè kọ́dá òǹsàká. wọ́n lè kọ́dá ẹni wọ́n bá mọ ètè ẹni wọ́n bá mọ tó bá mọ sátẹ́dì tó bá mọ èyàn tán tó lè tàyàn zakau olórí ẹ̀ dé nígbà àwọn èèyàn wọ́n kọ́ wọ́n rí wípé sínú mo ní ha yóò lẹ́yìn. lọ́ọ̀dà àdàlẹ́ tí kò bá sàmánù ọ̀dẹ̀ kọ́lé. والله لو كان ينطق ذا الزمان لو كان ينطق ذا الزمان لقال أنتم علي مصيبة وبلاء. أنتم علي مصيبة وبلاء. لو كان ينطق ذا الزمان لقال fún ìgbà kan lọ́rọ̀ sọ pé ọyá sọ tí ń bí lọ yìí. ìtí òbí fún gbogbo alábòsí kàtà gbogbo káyì ìtí òbí fún ẹni pé á tún àlẹ́ ìjàbò sí ibà tó. nínú ìlàyé nínú gbogbo ayé lónìí especially nínú ọ̀dọ́ ìlú lónìí ibi táwọn yẹn torí òdodo gbọdọ̀ dé tọ́lọ̀ gbẹ́jọ̀ dá fi gbà láti sọ̀rọ̀ wàláhì yóò náwó sẹ́fún ìbọ̀dì wọn pé à ń tún àlàyé musibatọ̀ wọ́n bàbá أنتم علي مصيبة وبلاء. ìdígbà sọ ni pé àgbákùnrin yẹn olórí ikú wọ̀nyí fọ̀hún o lásìkò lẹ́jẹ̀ fọ̀hún علي lẹ́yìn tó lè fọ̀hún. báwo yẹn ṣe darú torí òdodo kọ́dọ̀ tó láyé lónìí báwo yẹn ṣe sọ bí ẹ ṣe sọ kéèyàn ó sì dàmbá bẹ́ẹ̀ ni mo ti sọ di dídá tó láyé lónìí tí wọ́n sọ kéèyàn ó ṣe àbòtí na ìlànà ìdọ̀là kéèyàn ó gbé kẹ́sìbí tí ọkọ̀. Muhammad Habibullah Ahmad Tijani Ayilara the second òun ni chief imam Ògbómọ̀ṣọ́. wala in kan faritu ina asaba lahi la sodid. àwọn bàbá. a jọ sọ̀rọ̀ lálẹ́ àná pẹ̀lú wọn. wọ́n ní kó kí pírẹsidẹ́ǹtì náà wọ́n ní ẹ̀fọn ní pírẹsidẹ́ǹtì lọ́wọ́ ẹ yá dáadáa ẹ yá pírẹsidẹ́ǹtì líìgì. Muhammad Habibullah Ahmad Tijani Ayilara the second òun ni chief imam Ògbómọ̀ṣọ́. wala in kan faritu ina asaba lahi la sodid. àwọn bàbá. a jọ sọ̀rọ̀ lálẹ́ àná pẹ̀lú wọn. wọ́n ní kó kí pírẹsidẹ́ǹtì náà wọ́n ní ẹ̀fọn ní pírẹsidẹ́ǹtì lọ́wọ́ ẹ yá dáadáa ẹ yá pírẹsidẹ́ǹtì líìgì. Muhammad Habibullah Ahmad Tijani Ayilara the second òun ni chief imam Ògbómọ̀ṣọ́. wala in kan faritu ina asaba lahi la sodid.
àwọn bàbá àjọ sọ̀rọ̀ lálẹ́ àná pẹ̀lú wọn. wọ́n ní kó kí pírẹsidẹ́ǹtì náà ẹ̀ ní ẹ̀fọn wọn ní pírẹsidẹ́ǹtì lọ́wọ́ ẹ yà á dáadáa ẹ yà á pírẹsidẹ́ǹtì líìgì Muhammad Habibullah Ahmad Tijani Ayilara II òun ni chief imam Ògbómọ̀ṣọ́. wala in kan faritu in asaba lahi la sodid. àwọn bàbá àjọ sọ̀rọ̀ lálẹ́ àná pẹ̀lú wọn. wọ́n ní kó kí pírẹsidẹ́ǹtì náà ẹ̀ ní ẹ̀fọn wọn ní pírẹsidẹ́ǹtì lọ́wọ́ ẹ yà á dáadáa ẹ yà á pírẹsidẹ́ǹtì líìgì Muhammad Habibullah Ahmad Tijani Ayilara II òun ni chief imam Ògbómọ̀ṣọ́. wala in kan faritu in asaba lahi la sodid. àwọn bàbá àjọ sọ̀rọ̀ lálẹ́ àná pẹ̀lú wọn. wọ́n ní kó kí pírẹsidẹ́ǹtì náà ẹ̀ ní ẹ̀fọn wọn ní pírẹsidẹ́ǹtì lọ́wọ́ ẹ yà á dáadáa ẹ yà á pírẹsidẹ́ǹtì líìgì Muhammad Habibullah Ahmad Tijani Ayilara II òun ni chief imam Ògbómọ̀ṣọ́. wala in kan faritu in asaba lahi la sodid. àwọn bàbá àjọ sọ̀rọ̀ lálẹ́ àná pẹ̀lú wọn. wọ́n ní kó kí pírẹsidẹ́ǹtì náà ẹ̀ ní ẹ̀fọn wọn ní pírẹsidẹ́ǹtì lọ́wọ́ ẹ yà á dáadáa ẹ yà á pírẹsidẹ́ǹtì líìgì Muhammad Habibullah Ahmad Tijani Ayilara II òun ni chief imam Ògbómọ̀ṣọ́. wala in kan faritu in asaba lahi la sodid. àwọn bàbá àjọ sọ̀rọ̀ lálẹ́ àná pẹ̀lú wọn. والوفاء سذاجة níbi táwọn èèyàn dorí ètò bẹ́ẹ̀ dorí ẹ̀kọ́ dèdè láyé lónìí. bí wọ́n bá fẹ́ wá pé lágbájá ó ní ìpè àdéhùn lọ́dọ̀ wọ́n wá síbi ó gbúdù àbòsí. Kàfíní kò dáná wàlúwà fáwọn sàṣàjà tó wàlí mákìrù àkìlù. Wàlí mákìrù àkìlù wàlí mákìrù ẹni ọba mọ èpè dáadáa tó mọ èpè dáadáa àkìlù làtọ̀ ọjà. Kàfíní àkìlù. Bọ́lá mọ̀ pé wọ́n tàgá yí ara bíbí. Àfẹ́rí náà. Ẹni bá mètè dáadáa tó lè ta kanú tó bá mọ̀ tẹ́ dàrú dáadáa tó mètè tí ì ta kanú akínú olójà olóńlá káyì. Wọ́n lè kọjá òǹsàká. Wọ́n lè ṣẹ̀dá ẹni bá mọ ètè ẹni bá mọ tó bá mọ sátẹ́dì tó bá mọ èyí tán tó lè tẹ̀yàn. Zagau olórí ẹ̀ dé nígbà wo èèyàn wọ́n kọ́ wọ́n rí wípé sínú mo ní à yọ lẹ́yìn. Lọ́ọ̀dà àdàlẹ́ tí kò bá sàmánà ọ̀dẹ̀ kọ́lé. والله لو كان ينطق ذا الزمان لو كان ينطق ذا الزمان لقال أنت علي مصيبة وبلاء. أنت علي مصيبة وبلاء. لو كان ينطق ذا الزمان لقال ibi ìṣẹ̀lẹ̀ láyé lónìí bọ́lá ń bá ifún ìgbà kan lọ́rọ̀ sọ pé ọyá sọ tí ń pín lọ yìí. ìjọ òbí fún gbogbo alábòsí kàtà gbogbo káyì ìjọ òbí fún ẹni pé á tún aláìjàbòsí ibà tó.
especially nílùú Ọ̀yọ́ yìí lónìí ibi táwọn yẹn torí òdodo dé tọ́lọ̀ gbẹ́jọ̀ dá fi gbà láti sọ̀rọ̀ wàláì yóò náwó sẹ́fún ìbọ̀dù wọn pé à ń tún àlàyé mùsíbàtọ̀ wọ́n bàbá ọmọ. mùsíbàtọ̀ wọ́n bàbá. ìdígbà sọ ni pé àgbákùnrin yẹn olórí ibú wọ̀nyí fọ̀hún o. lásìkò lẹ́tẹ̀ fọ̀hún. lásìkò lẹ́tẹ̀ fọ̀hún. wọ́n bàbá. Báwo yẹn ṣe darú torí òdodo kòtòkòtò tó láyé lónìí báwo yẹn ṣe sọ bí ẹ ṣe sọ kéyìn ó sì dàmbá bẹ́ẹ̀ ni wọ́n ti sọ di dídá tó láyé lónìí tí wọ́n sọ kéyìn ó ṣe àbòtí na ìlànà ìdọ̀là kéyìn. àkíyèsí ńlá rèé pàtàkì tó ṣe kókó fún ìmáàmù Ọ̀yọ́ tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn. báwo lẹ ṣe máa wúyè ìmáàmù tẹ́ mọ̀ fún wọn ní tọ́bánì tẹ́ ń wé láwà ní ìmáàmù fún wọn tí a wá ń wá àwọn àgbààgbà fà nílùú Ọ̀yọ́ Aláàfin táwọn wá wọn tì níbẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ bàbá ìmáàmù Ọ̀yọ́ kẹ́ ẹ tó jẹ ìmáàmù lé àwọn aráàlú lórí àwọn àǹfààní lẹ́ẹ̀kọ̀kọ́ jẹ ìmáàmù lé lórí. àwọn lè kéré nígbà tẹ́ ti wà ní kékeré ká tẹ́ ti wà ní kékeré o kó jẹ́ pé nǹkan kan ṣẹlẹ̀ kò wá sí nǹkan tó lè máa ṣẹlẹ̀ láyé ẹ ṣe wá wúyè tí àwọn àgbàǹfà Ọ̀yọ́ ò ní sí ń bẹ̀ sẹ́rí kí n tó bọ́ sí ọ̀rọ̀ pé àwọn àgbàǹfà Ọ̀yọ́ ò sí ń bẹ̀ ẹ̀yin tí wọ́n yìn fáìtì náà ẹ̀yẹ kẹ́yìn náà fura ẹ̀ ṣe dáa ẹ débi ìwúyè ìmáàmù Ọ̀yọ́ ẹ̀ sì béèrè àwọn tó lẹ́tọ̀ọ́ sí tó wà níbẹ̀ ẹ̀ lẹ́ ń jòkó ẹ̀ ń yọ ajẹ́pẹ́ àlèṣù bíyà apá kan ó ń dá pàtà sínú kìí ṣe ìsìláàmù mọ́ tó bá jẹ́ pé oyè ìsìláàmù lẹ́wà jẹ lọ́yọ̀ lóòótọ́ ẹ béèrè àwọn tó yẹ kẹ́ béèrè ẹsẹ̀ ẹ máa tẹ àwọn àbáyẹn mọ́lẹ̀ lọ́yọ̀ gan ẹ máa tẹ àwọn àbá mọ́lẹ̀ lọ́yọ̀ ẹ ń tẹ wọn mọ́lẹ̀ gan ẹ á sì máa jẹ mọ́mù lọ́yọ̀ táwa ní rí bàbá mufti fún gbogbo Ọ̀yọ́ táà ní rí ẹniwájú bàbá olókùn mímọ́ àbá olóńkìní àbá balẹ̀lú bàbá ní eléwì bàbá ará Ọ̀yọ́ bàbá Kọ́ládé bàbá Alákẹ́ bàbá Láyàn àtàwọn àǹfà tí a ń kọ́ lọ́yọ̀ báwọn àbá Waziri lè mú mi nínú fún gbogbo Ọ̀yọ́ àwárí gbogbo wọn níbẹ̀ ẹ sì lẹ́yìn wúyè ẹ̀yin wá bá wọn wúyè ni ẹ̀yin tẹ́ wá sẹ̀nà wúyè ẹ kàn wá bá wọn wúyè lásán ni ẹ padà sí ìlú ti yín àwọn olè ọkọ̀ máa kírun lé lórí ẹ̀yin tàwọn afáwọn mọ́lẹ̀ o rárá ẹ̀yin tàwọn afáwọn mọ́lẹ̀ a jẹ́ pé ẹlẹ́yàmẹ̀yà lẹ́sẹ̀ ẹ sì máa wúyè nílùú Ọ̀yọ́ fún màmú Ọ̀yọ́ tó jẹ lórí Ọ̀yọ́ kété báyá ẹ̀kan lọ́dún ni wọ́n fẹ́ máa kírun pé ìdí ọdún nìkan fẹ́ máa kírun mọ́ kìí jímọ̀ níjọ́ tí àìlà àtàlákàdì bá yọ ní mọ́tàlá ẹ̀yọ́ mọ́ kìí bẹ̀ àwa bàbá mufti sí bàbá mufti wá kéré bàbá kàrùn sí wọ́n kéré sí bàbá Kọ́ládé kéré Akọ́ládé mímọ̀ sí wọ́n kéré bàbá Ọbalolú sí wọ́n kéré àbálálàdọ́ta sí wọ́n kéré bàbá olókùn mímọ̀ sí wọ́n kéré tíjàbá wà ń bẹ̀ ẹ̀ pátì ẹ fi jálẹ̀ Ìmáàmù Ọ̀yọ́ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ lọ ṣàtúnṣe tẹ́ bá jẹ ìjọba tẹ́ wá fẹ́ kí ìṣèjọba náà pé ẹ bọ́ sórí ìmáàmù ó fi tì yín ẹ pè mú fi ti mọ́ra o babaláwa yìí náà mẹ́mẹ́ o àwọn àpáta ẹ̀pọ̀ lọ́yọ̀ tàbá ní ká dá Ọ̀yọ́ mọ̀ pọ̀ gan àwọn àfáà ń bẹ lọ́yọ̀ àyẹ̀ tí a lójúmọ́lẹ̀ mo sọ prógámù kan lọ́jọ́ bá mú fi mo ti sọ ìwọ́jọ́ bá mú fi mo ti sọ mú ní a sì máa ṣe nǹkan lọ́yọ̀ ẹ lè mọ gbé àwọn àfáà mi wà borí àwọn àfáà mọ́lẹ̀ nílùú Ọ̀yọ́ ṣé wọ́n ní wọ́n mọ́ kéwù ni
bàbá mú tí wọ́n kún kẹ́kẹ́ fún kéwú bẹ̀rù ní wọn tó wó ná aláwàyè mímọ̀ bẹ́bẹ̀ ọba lolú bẹ́bẹ̀ alátẹ̀ mímọ̀ bẹ́bẹ̀ akọ́ládé bẹ́bẹ̀ káàtó wá láwọn fàtí apọ̀ mo wá sọ fún wọn jẹ́ yẹn náà mo ní asọ́tàn àbáyọ̀ wọ̀ lòdì wọn nínú aláàfin Ọ̀yọ́ lónìí tí wọ́n bá ń ṣe nǹkan yòówù kó lè wù káàfin Ọ̀yọ́ máa ṣe àwọn àǹfà Ọ̀yọ́ ni wọ́n bọ́lọ̀ kọ́ létí ẹ̀ àwọn àǹfà Ọ̀yọ́ ni wọ́n bọ́lọ̀ máa ṣe prógámù yẹn kì í sàǹfà àtàkan ni ó wà mọ́ ẹ sì máa gbé àǹfà mi wà láti ta tí ó lè mọ wá sáńpíọ̀ àwọn bàbá amánulé tẹ́ máa gbé borí wọn àpọ́nlé tẹ́lẹ̀ ta fún àbá mufti àbọ̀bá lulú àwọn bàbá ń sọ ẹ̀lú àbàsírù lè mú mi nínú gbogbo bàbá yẹn àpọ́nlé tẹ́lẹ̀ ta fún wọn ẹ̀rẹ́ ta fara ta tẹ́ni tẹ́kísà ń ta tán abẹ́ ìmọ̀ tẹ́ bàrí ìjọba sí lóòótọ́ ẹ wo ẹ pé àwọn àǹfà àmàrà Ọ̀yọ́ ní di àtàwùnù káfọwọ́sowọ́pọ̀ tààgù àná lálẹ́ bí ẹrù wa pẹ́pẹ́lú ẹ fọwọ́sowọ́pọ̀ adẹ̀wọ́sáfù wájú níjẹta àrí bàbá mufti ń bẹ àrákọ́ládé ń bẹ àrọ́bà lulú ń bẹ àwàláyà ìmọ̀mù àbá ìmọ̀mù ara ẹ padà sílé Ọ̀yọ́ ló ní ká sọ láàkà máa parọ́ Ìbàdàn ló ní ká sọ̀rọ̀ Ìlọrin ló máa nípa tíra tó mẹ́jọ dá ẹ má tún já fira wa sọlá ẹ sì máa jẹ̀mọ́ mú Ọ̀yọ́ táwọn àfáà yóò ní sínbẹ̀ káwọ́ kú díẹ̀ kàtó ẹ kú lórí ẹ kádàálẹ̀ kàtó sa àwọn àfáà tó jẹ́ náà bẹ́ẹ̀ bí Ọ̀yọ́ náà àwọn awusa fúwájú àwọn ará wọn àfáà kankan lọ́yọ̀ àwọn ará wọn Sàyídì Ṣítù àwọn ará wọn Akádìpù àwọn aríyan lóríṣiríṣi àárín mọ̀mọ́ Ògbómọ̀ṣọ́ nílùú Ọ̀yọ́ kódà tábà tọ̀ra gan gbogbo àwọn tẹ́ pè yẹ gan sáfẹ̀yìn ni mo wà ẹ fún àwọn àgbàlagbà lọ́yọ́ ní sáfúwájú náà kẹ́ tó mọ̀ káwọn èèyàn síwájú ẹ máa gbọ́ a ní bó ti wà yìí ìlú Ọ̀yọ́ fẹ́ débi ká tó jẹ́ àwọn àfáà kan wà Òkè Ọjà ni wọ́n gbé àwọn àfáà kan wà ìsàlẹ̀ Ọ̀yọ́ sórí tẹ́ dábàá ní a máa dálẹ̀ ká tó sa àwọn àfáà pọ̀ lọ́yọ́ bíi wọ́n pọ̀ lọ́yọ́ bíi ẹ̀wọ́n tẹjọ́ wọn àfáà mọ́lẹ̀ bálàfin Ọ̀yọ́ bà fi bẹ́ẹ̀ kúrò àbá aláàfin ẹ má sọ́rí tó ṣe o tẹ́ bá ṣe bẹ́ẹ̀ àbẹ́bà ṣe anything ẹ pè mọ́mú Ọ̀yọ́ kì í mọ́mú afẹ́sẹ̀ nǹkan báyìí ẹ sọ fún mufti ẹ sọ fún wàsírù ẹ sọ fún náà ibùlì ìmáàmì ẹ wà káwọn àfáà Ọ̀yọ́ jọ aláàfin yóò ṣe máa ṣe nǹkan kan tẹ́lẹ̀ máa gbé ẹ̀tọ́ àwọn àǹfààlú ẹ máa gbé lọ bùnmí ẹ̀yìn rárá kẹ́yìn tó dé àbá ìmáàmù kẹ́ tó gorí oyè yìí àbá aláàfin kẹ́ tó gorí oyè yìí àwọn àfáà yìí wọ́n tó dúró àyúrò bá ti dàrú náà àwọn tí wọ́n tún ìjọba ìsìláàmù ṣe náà tí wọ́n tún ìjọba ìsìláàmù ṣe kò wáyé kẹ́ dé kẹwàá ní tí wọ́n bá wo àkọ́kọ́ ní tí wọ́n bá wo àfikẹ́ lọ pè wọ́n kẹ́ pa àwọn àfáà Ọ̀yọ́ yẹ padà olókùn mímọ́ wà ń bẹ ẹ̀rí wọn pè ọba lolú wà ń bẹ ẹ̀rí wọn pè bàbá mufti Ọ̀yọ́ wọn wà ń bẹ ẹ̀ pè wọ́n aláàdọ́ta wà ń bẹ bàbá ará Ọ̀yọ́ wà ń bẹ ẹ̀ pè wọ́n bàbá Kọ́ládé ń bẹ ẹ̀ pè wọ́n Ìṣọ̀ẹ̀lú ń bẹ ẹ̀ pè wọ́n Wàsíù Lìmọ́mì náà ń bẹ ẹ̀ pè wọ́n àwọn àǹfà wa pọ̀ ẹ̀ pé gbogbo wọn àwa láìkọ̀dá ẹ̀ sídá ìmáàmù tẹ́ jẹ́ lórí àwọn kàrìjí lórí àwọn ará àta ẹ jẹ́ lórí àwọn dàkìlì ni ẹ jẹ́ lórí àwọn ará alé kìí sára àtàlẹ̀ jẹ́ máàmù lé lórí ẹ wá lọ pa àwọn alùsùn náà ṣe ìsìbíyà pé alùsùn náà dá kàrìjí àdá kẹ́nìkan ọ̀dá ẹ tó gun ọkàpọ̀ ní ẹ ṣe máa dẹ́ nìkan pé bó ṣe ń rí rèé bó ṣe rí ìjọba náà kápẹ́ bó ṣe rí wá tọ́ba wá dọ̀la tíjà bẹ̀rẹ̀ àbí ẹni ń tàwọn síra wọn ẹ wà mọ ní àwọn arábítọ̀ ọ̀dá àwọn ará Ọ̀yọ́ yẹn àwọn àfá Ọ̀yọ́ yẹn èèyàn burúkú ni wọ́n fẹ́ kí wọ́n mú ìjọba lò àrárá kété kí wọ́n fẹ́ kí wọ́n mú ìjọba lò inú ń bí wa torí pé ẹ pé àwọn àǹfà wa àgbàgbàgbà yẹn ẹ pè wọ́n dá sí nígbà tí ọ̀kan àwọn kólọ́fà wọ̀ ṣìdí náà tó jẹ ọwọ́ sọ fún àjọ rẹ̀ àwọn àjọ mùsùlùmí ó ní wọ́n yàn mí lé mi lórí ni o àmọ́ kì í ṣe pé mi mo lóore ju gbogbo yín lọ kété pé kò sẹ́ni tó lè jẹ mọ́mù lọ́yọ̀ọ́ àmẹ́yìn lọ́lọ́gbé fún ẹ̀yìn lọ́lọ́gbé fún ọ̀kan àwọn fúlẹ̀bọ̀ rẹ̀ sí náà sọ pé wọ́n yàn mí lé lórí àmọ́ kẹ́kẹ́ mo lóore jù ó ní tí n bá ṣe mistake àbí bá sọ̀tàn tí ọ̀dá ó ní fa inú ni ó ní ẹ̀ràn mi lọ́wọ́ tẹ́ ẹ bá rí kí mo ti tí ọ̀dá ẹ̀ràn mi lọ́wọ́ àbá ìmọ̀mọ̀ Ọ̀yọ́ àwa nífẹ̀ẹ́ yín níjọ́ tí wọ́n ní ìmọ̀mọ̀ Ọ̀yọ́ dé báyìí gbogbo kò sẹ́ni tí kò sọmọ Ọ̀yọ́ kan tí ò pósìtẹ̀ pé fi ìmọ̀mọ̀ jẹ lọ́yọ̀ kò sí ọmọ Ọ̀yọ́ kan tí ò pósìtẹ̀ pé wọ́n fi ìmọ̀mọ̀ jẹ lọ́yọ̀ àwa fẹ́ wúye ní ìsìn àwa ará bàbá wa ń bẹ̀ ará bàbá inú bí wa báwọn àwọn ń tàwálà inú bí wa ará bàbá wa àrárá nínú àwọn afáàsọ yẹ kó wà ń bẹ̀ àwọn àfáàsàlẹ̀ Ọ̀yọ́ wọn àṣẹ ń bẹ̀ àwọn àfáà òkè àfẹ́ wọn àṣẹ ń bẹ̀ ọ̀dà nígbà tálàfẹ́ ọ̀jẹ̀ tálàfẹ́ fẹ́ wúyè kí wọ́n jẹ gbogbo ètò ni wọ́n ṣe wọ́n délé Ṣàngó ṣèbẹ́ dísà bàbá aláàfin ṣèbẹ́ dísà Ọ̀yọ́ ẹdílé Ṣàngó tẹ́ lọ bá dé mẹ́ tẹ́ bàbá tábà jẹ máàmù náà á gbèsè ibi tọ́tọ́ á tẹ àwọn àfáà Ọ̀yọ́ bá bàyàn àbá ìmáàmù ẹ ti gorí ìmáàmù ẹ ti gorí àpèrè àmọ́ ìjọ
ẹ pè àbá yẹn mọ́ra ẹ pè wọ́n mọ́ra kẹjọ ṣèjọba níta ń jẹ́ oyè yín ni wípé bẹ́yẹn bá lọ ìlú mi àpọ́nlé pẹ́ wà lórí oyè ìmáàmù yọ mú fún yín yàtọ̀ sí yẹn ó ti tán àwọn ń wà lù tiwa àwọn ìgbèríko kọ̀ọ̀kan wà lù Ọ̀yọ́ àpọ́nlé tá ń tà fún wọn ọ̀pọ̀ àwọn wà lọ lù wọn nípa alé kí wọn bá tún wá lù Ọ̀yọ́ á fún àwọn jẹ pẹ̀lú bàbá wa fún wọn àrárá bàbá wa Aláàfin Ọ̀yọ́ bàbá wa ìmáàmù Ọ̀yọ́ ẹ pé àwọn bàbá mi ẹ pé mọ́ra ẹ ṣe mítìnì Ọ̀yọ́ ọ̀bọ̀lọ̀ dàrú ajíṣe bí Ọ̀yọ́ láàrí Ọ̀yọ́ òṣèré bàbá ẹnì kọ̀ọ̀kan Ọ̀yọ́ òṣèré bàbá ẹnì kọ̀ọ̀kan